wo, Olúwa ẹ ṣé wo, a gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé o, ẹ ṣé o, a gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé wo, Olúwa ẹ ṣé wo, a gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé wo, Olúwa ẹ ṣé wo, a gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé wo, Olúwa ẹ ṣé wo, a gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé o, arúgbó ọjọ́, Àtàbàtúbú Olódùmarè, ọba tó lọ sọ́rin kọ́ṣe, ọba tí ó yí padà o, olùpamọ́ ayé wa, olùdáàbòbò wa, Àtàbàtúbú, Ọlọ́run tó lọ tó ga. Olúwa ẹ ṣé, Olúwa ẹ ṣé wo, ẹ ṣé o. Gbé ọ̀gá o bàbá, Olúwa ẹ ṣé ní gbogbo ọ̀nà, ẹ ṣé lórí ayé wa, ní gbogbo ọ̀nà, ẹ ṣé o bàbá, ní gbogbo ọ̀nà, àmọ́pẹ́ wá. Ní gbogbo ọ̀nà, ẹ máa ṣé o bàbá, ní gbogbo ọ̀nà, ẹ ṣé. Ní gbogbo ọ̀nà, ẹ máa ṣé o bàbá, ní gbogbo ọ̀nà, àwa dijó. Ní gbogbo ọ̀nà, ẹ máa ṣé o bàbá, ní gbogbo ọ̀nà, ẹ ṣé. Ní gbogbo ọ̀nà, ẹ ṣé o bàbá, ó yá ní gbogbo ọ̀nà, ẹ ṣé. Ní gbogbo ọ̀nà, ẹ ṣé o bàbá, ìwọ ọpẹ́ yẹ, ìwọ ní ìyìn yẹ, ìwọ lọ́pẹ́ yẹ o, Ọlọ́run ayọ̀ bàbá, ìwọ lọ́pẹ́ yẹ, ìwọ ní ìyìn yẹ o, ìwọ lọ́pẹ́ yẹ o, Ọlọ́run ayọ̀ bá gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́ yẹ, ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́ yẹ. Mo ní pé ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́ yẹ. Sílẹ̀jọ́ ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, ju gbogbo rẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́ yẹ. Olúwa ìwọ lọ́pẹ́ yẹ, Olúwa ìwọ lọ́pẹ́. Ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn gbọ̀gbọ̀rọ̀? Hallelujah. Ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn gbọ̀gbọ̀rọ̀? Ṣé má ti ń sọ wípé ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn, ẹ̀yin máa reply pé gbọ̀gbọ̀rọ̀, that is ọwọ́ yẹn tóbi. Ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn gbọ̀gbọ̀rọ̀? Ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn? Ẹ̀yin ti Amẹ́ríkà, ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn? Ẹ̀yin ti Canada, ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn? Ẹ̀yin ti Asia, ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn? Ẹ̀yin ti Europe, ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn? Áfíríkà gbọ́, ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn? Ẹ̀yin ti Nàìjíríà ilé, ṣé ń rọ́wọ́ Jésù níbẹ̀ yẹn?
Kẹ́rọ́wọ́ Jésù níbẹ̀ yẹ. Kẹ́rọ́wọ́ Jésù níbẹ̀ yẹ. Kẹ́rọ́wọ́ Jésù níbẹ̀ yẹ. Kẹ́rọ́wọ́ Jésù níbẹ̀ yẹ. Orúkọ Jésù lẹ́nu mi yìí ni. Orúkọ Jésù lẹ́nu mi òyìn ni oyin. Orúkọ Jésù lẹ́nu tàwa òyìn ni. Orúkọ Jésù lẹ́nu tàwa. Orúkọ Jésù lẹ́nu àwa òyìn ni oyin ni. Ọlọ́run tó tóbi jùlọ. Ìwọ tó fẹ́ wà láà ó máa ti tètè. Olúwa ó lóore wa. Ìwọ tó sọ wá lò dídánwò ayé. Èèmà lòbó ọ̀la rẹ̀. Bàbá rere, bàbá ìwọ la ó máa ṣe. La ó máa ṣe. Bàbá ìwọ la ó máa bọ̀. Ìwọ tó fẹ́ wà lá ó máa ṣe títí. Èèmà gbogbo ọ̀la rẹ̀. Arúgbó ọjọ́ agbẹ́yìnká lónìí. A gbé orúkọ yín ga fún ìpàdé àdúrà tòní. Akànjá orúkọ yín torí pé ẹ dára sí wa. Ẹ̀yin jẹ́ kò fi ìwà wa dá wa lẹ́jọ́. Ẹ̀yin jẹ́ wà ní ìhà tiwa. Abájọ tó mi àwọn òfin gbé wa lọ. Abájọ ewé tí wọ́n já ní ibi nítorí tiwa tẹ́ òjò ṣiṣẹ́. A sọ pé ẹ ṣe Ọlọ́run wa. Ẹ jẹ́ kí ogun orúkọ borí wa. Ẹ jẹ́ kí ìjì orúkọ gbé wa mì. Ẹ jẹ́ kí arógun alápèpa, àpèpa, àpèta, àránsí, àtàsí, èdì àti ẹ̀fún ayé ẹ òjò nípa lórí wa. A gbé orúkọ yín ga. A gbé orúkọ yín ga. A gbé orúkọ yín ga. Àkànjá orúkọ yé. A sọ ìgbé ẹ̀ṣẹ̀ Ọlọ́run. Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run tó tóbi. A sọ ìgbé ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ábúráhámù. Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run Dáníẹ́lì, Ọlọ́run Èláíjà, Ọlọ́run Èláíṣà, ẹ̀ ń jẹ́ kò jẹ́ kí ìjà yóò gbé wa lọ, ẹ̀ ń jẹ́ kò jẹ́ kí ogun ayé kó gbé wa lọ, ẹ̀ ń jẹ́ kò jẹ́ káyé kó rí wa sí nìdí, ẹ̀ ń jẹ́ kò jẹ́ káyé kó sí wa nípò padà. A sọ ìgbẹ́ ṣé Ọlọ́run gba ẹ̀yẹ wa, ògo ni forúkọ yé, ògo ni forúkọ yé, nínú ìrìn àjò lóṣù yìí, ibikíbi tí a ti ṣe ẹsẹ̀ gbé, ṣe ọ̀rọ̀ sọ, tí a ti di aláìyẹ níwájú yín tó lè jẹ́ àtakò àti ìdíwọ́ fún àdúrà tòní lórúkọ Jésù Násárẹ́tì. Olúwa dáre wọn jẹ. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀yọ́ ẹ̀fọ́ àánú dáre wọn jẹ. Ikú yín lórí wa ẹ má jẹ́ ó jẹ́rẹ́ tó. Ẹ̀jẹ̀ tẹ́ta sílẹ̀ lórí wa ẹ má jẹ́ ó lọ lọ́wọ́ òfo. Nípa ẹ̀jẹ̀ yín la ó ṣàdáríjì. Tó bá níbẹ̀ nípasẹ̀ ẹ̀jẹ̀ yín ẹ ṣe ìdáríjì gbogbo rẹ̀. Àwọn ayé wa lónìí afẹ́rẹ́ yé, afẹ́kẹ́ ìpẹ́rẹ́ ọ̀farahàn wa, afẹ́kẹ́ ìpẹ́ pẹ̀lú wa, afẹ́kẹ́ ìbá wa pé lórúkọ Jésù ẹ má jẹ́ láì ṣe é bẹ́ẹ̀. A ti wù níwájú yín, Bíbélì sọ fún wa Hébérù, ó ní kí a má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. A kórajọpọ̀ ń lé mọ́ yín lónìí ní gbogbo tí kálukú wá wà tí a ti ń gbàdúrà. Afẹ́rí yín, afẹ́rí ọwọ́ yín, lórúkọ Jésù ẹ má jẹ́ láì farahàn wa. Ọkùnrin tó ń gbọ́ mi, obìnrin tó wà lábẹ́ ìpàdé yìí, níbikíbi dẹ́wà ẹ ò rí ọwọ́ Ọlọ́run. Mo ní ẹ ò rí ọwọ́ Ọlọ́run. Màmá yẹn wà á rí ọwọ́ Ọlọ́run. Bàbá yẹn wà á rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin ọ̀dọ́ ẹ ò rí ọwọ́ Ọlọ́run. Ìgbéyàwó yìí yóò rí ọwọ́ Ọlọ́run. Iṣẹ́ yìí yóò rí ọwọ́ Ọlọ́run. Òwò yìí yóò rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀kọ́ yìí yóò rí ọwọ́ Ọlọ́run. Ọlọ́run tó ní ọwọ́ tó tóbi jùlọ tó sì fi ń gbani. Ó yá kó bí ayé yín wò. Kò fẹ́ rí ọwọ́ agbára rẹ̀.
ó máa ṣeun o ọlọ́run ayọ̀ ó máa ṣeun o ọlọ́run ayọ̀ tó fọnà àdúrà mi lọ́la ó máa ṣeun o ọlọ́run ayọ̀ ó máa ṣeun o ọlọ́run ayọ̀ tó fọnà àdúrà mi lọ́la ó máa ṣeun o ọlọ́run ayọ̀ ó máa ṣeun o ọlọ́run ayọ̀ tó fọnà àdúrà mi tó dá mi lọ́lá ó máa ṣeun o ọlọ́run ayọ̀ ó máa ṣeun o ọlọ́run ayọ̀ tó fọnà àdúrà mi. Bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé o ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé o ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé o ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o bàbá ní gbogbo ìgbà. Ẹ ṣé o ní gbogbo ìgbà ẹ máa ṣe o bàbá. Ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé ọmọ ẹ ṣé ọmọ ẹ ṣé ọmọ nípa ní láti Ìwọ yàrá àánú rẹ lọ, 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 àánú rẹ níbi tí àánú wà, àánú rẹ níbi ìṣàánú àwọn àyànfẹ́, ìwọ yàrá àánú rẹ lọ, ìwọ yàrá àánú rẹ lọ, Kristi. Next, let's play. That's not Krusty Krunch. Is that animal Crunchy Crunchy? Which one's right now? Okay. Can I pour you myself?
Ẹ̀dìdé fún ọ̀dọ́ mi lórí ọ̀rọ̀ ọkùnrin, ẹ̀dìdé fún ọ̀dọ́ mi lórí ọ̀rọ̀ ayá, ẹ̀dìdé fún ọ̀dọ́ mi ní orúkọ Jésù. Lórí ọ̀rọ̀ owó ìpèdè mi. Ọwọ́ agbára rẹ̀ ó bẹ̀rẹ̀. Ọwọ́ agbára rẹ̀ ó nawọ́ agbára rẹ̀ létí òkun pupa. Ọwọ́ agbára rẹ̀ nílé tá a ti ń gbọ́ mi, ọwọ́ agbára kó sọ̀kalẹ̀. 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 Ọwọ́ agbára tó lọ́ fi ń jẹ Ọlọ́run. Dábí tó fi ń jẹ Olúwa. Tó fi ń jẹ Ọlọ́run nínú ilé yín, nínú ayé yín. Ọwọ́ agbára yẹn ó yá sọ̀kalẹ̀, 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 sọ̀kalẹ̀. Nínú ilé yìí, ọwọ́ agbára ni wà sọ̀kalẹ̀. Ọwọ́ tó ń jáde, ọwọ́ tó ń wó ogun, ọwọ́ tó ń fa ìsọ́jú, ọwọ́ tó ń fọ́ aṣọ ogun kúrò lọ́rùn ẹni. Bí a bá rí àmì jẹ́ ọwọ́ yẹ sínú ilé yìí, sọ̀kalẹ̀, 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 sọ̀kalẹ̀. Ọwọ́ Olúwa ó sọ̀kalẹ̀.
gbọ́ mi lórí iṣẹ́ yín lórí ẹbí yín lórí ìdáwọ́lé yín lórí àlàáfíà yín ọwọ́ Olúwa sọ̀kalẹ̀. Ìránṣẹ́ tó lóyún kí ayé gbé ọwọ́ lé oyún inú rẹ̀. Tàlẹ́ni náà báyìí lórí wọlé ọwọ́ òkùnkùn lára rẹ̀ ó yá ó gbiná sọ̀nù. Ọwọ́ àwọn ìkànnì lára rẹ̀ ó gbiná sọ̀nù. Ọwọ́ ayọ̀ lára rẹ̀ ó gbiná sọ̀nù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Dúmi sílẹ̀, iná ẹ̀mí bíbá. Dúmi sílẹ̀, iná ẹ̀mí bíbá. Dúmi sílẹ̀, iná ẹ̀mí bíbá. Dúmi sílẹ̀. Ẹgbẹ́ ọ̀fẹ́ tó ṣùgbọ́n ní ìpele yìí, ọlọ́run fẹ́ rìn kọjá nínú orin yìí. Jẹ́ kí ọ̀fẹ́ tó ṣípayá. Ọ̀sán lẹ́yìn wá àárọ̀ tàbí ọ̀gànjọ́ òru. Èmi ní ọjọ́ tó fẹ́ inú oṣù kẹfà. Ó gbọ́dọ̀ gbé ogun tó bá pa. Ó gbọ́dọ̀ gbé wọ́n ní àjọ oṣù kéde. Ó gbọ́dọ̀ gbé wọ́n ó gbọ́dọ̀ ní kárí ọba. Wọ́n ní àjọ oṣù kéde. Ọlọ́run tó gbà ọ́ tó lè gbà ọ́. Ó ń bẹ láàrin wa lọ́wọ́lọ́wọ́. Kí ọkùnrin payá. Ó máa fọwọ́ kàn ẹ́. Ó máa fọwọ́ kan ọkọ rẹ̀ níbi tó bá wà. Ó máa fọwọ́ kan ìyàwó rẹ̀. Ó máa fọ́ ka àwọn ọmọ rẹ níbi gidi tó wà lórílẹ̀-èdè àgbáyé. Ó máa fọ́ ka àwọn òbí rẹ. Ó máa fọ́ ka iṣẹ́ rẹ. Ó máa kọjá lọ sí ọmọbì. Ó máa gba ẹ̀kọ́ rẹ jáde fún ọ. Àmọ́ sọ pé yìí ní sílẹ̀ iná ẹ̀mí mi bá. Èmi sílẹ̀ iná ẹ̀mí mi bá. Èmi sílẹ̀ iná ẹ̀mí mi bá. Ẹsẹ̀ tún yẹn ọ̀fẹ́ wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo rí bí à ń ti ọ̀run da òró. À ń da òró sójú ọgbẹ́ náà. Ojú ọgbẹ́ yẹn dẹ̀ jìnnà. Bí o máa ìsàn káàkiri tó wà ní àgọ́ ara rẹ lọ́wọ́lọ́wọ́. Bí o fẹ́ mọ tí dókítà sọ nípa rẹ̀. Ṣùgbọ́n ọlọ́run ọ̀run bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ó fẹ́ rìn kọjá lẹ́ẹ̀kan sí. Ó fẹ́ tú ọ sílẹ̀. Ó fẹ́ tẹ ọ nílé. Ó fẹ́ fi òpin sí ogun nínú ayé rẹ̀. Ìwọ ní kó kàn jẹ́ kí ọkùnrin kó sí payá. Ní ìṣẹ̀lẹ̀ ìpàdé yìí, kí ọkùnrin payá. Ó kú oṣù náà ní ìṣe. Ó bèèrè rẹ̀ iná ẹ̀mí mímọ́. 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 Iná ẹ̀mí mímọ́. Iná ẹ̀mí mímọ́. Bóyá omi jẹ́nà. Omi jẹ́nà. Iná ẹ̀mí mímọ́. Omi jẹ́nà. Iná ẹ̀mí mímọ́. Ẹ̀gbọ́ ẹ̀yẹ èèyàn lọ́rùn bẹ́ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Aṣímilójú, mo rí ìránṣẹ́bìnrin kan, kàkà kí owó wà nínú ẹ̀, ṣìgìdì ni mo rí nínú ẹ̀.
ṣìkìrì ní ayé tó pamọ́ sí inú. Wò ó, ẹ sọ fún kó gbàdúrà. Ẹ sọ fún kó wà nínú ẹ̀mí pẹ̀lú mi. Torí pé ní ìṣẹ́jú kan náà ti àwà yìí, Ọlọ́run bá ṣe é nínú ayé rẹ̀. Ọlọ́run ìpè, Ọlọ́run bá jẹ̀mú. Ó fẹ́ mú kí ayé tó kú pamọ́ sí ẹlẹ́ra jáde. Yé kí ọkùnrin tó ṣe payá. Ìmìíyà ẹ̀ẹ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ́ra. Ó fẹ́ sẹ́nà 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 ẹ̀ẹ́nà. Báyìí ni Olúwa wí, báyìí ni wòlíì Olúwa sọ, láti ilé mímọ́ yìí wá, títí ayé fi ọmọ, bí o bá rí àmì lẹ́mọ́jọ́, á tú ọ sílẹ̀. Ẹni tó rí àmì yẹn tó, ó ti ayé tọ́jú pamọ́ sí ẹ lára, ó ti ayé gbé sí ẹ lára, bí ìrìn àjò ayé ẹbí tí ó ní bọ̀lò, báyìí ni ó wọ́ wọ́, gbogbo ṣìgìdì ayé. Tí a fẹ́ pamọ́ sí ọlọ́ra, mo fẹ́ iná kọjá lọ sínú àgọ́ rẹ̀, ó yá, iná Olúwa, ìwọ jáde. Àmín orúkọ Jésù. Ẹ rí nǹkan tí mo tún rí o. Mo rí pé wọ́n fi ṣẹ́ẹ̀n sí ọ̀rọ̀ àwọn èèyàn. Bí ìgbà tí wọ́n máa ń ṣe òwò ẹrú ọjọ́ kìíní àná, mo rí pé wọ́n ní kò bí wọ́n ṣe ga ni wọ́n ṣe tò wọ́n. Àwọn tó kúrú wà níwájú, àwọn tó gbá wà lẹ́yìn, àwọn tó kúrú wà níwájú, àwọn tí wọ́n ga wọ́n wà lẹ́yìn. Ohun tí mo gbọ́ rèé, ẹ gbàdúrà kí n fi iná mi já ṣẹ́kẹ́ṣẹkẹ̀ amúnisìn. Ó ẹ gbàdúrà ẹ pè mí kí n fi iná já ṣẹ́kẹ́ṣẹkẹ̀ amúnisìn. Ẹ wò ó, mo gbé lórúkọ ní ara yìí, ó máa ṣẹ́jẹ́ láti lé mọ́ yìí, ibi ò bá mú nǹkan ní ìmọ̀ orúkọ Olúwa, orúkọ Olúwa ni mo gbàgbọ́, tí mo sì rí àti kálíbárìbà, mo sọ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí a fi dì ọ́, tí iṣẹ́ rẹ̀ ò fi tẹ̀síwájú, tí ìgbéyàwó kò fi jẹ́ ayọ̀ fún ẹ, bó o fi lé, bó o bá láyé, bí o parí lóbi pàṣẹ àgbáyé, ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà, ìlẹ́jà, Ilé bàbá, ilé ìyá, ilé àná, tààrí ìlú, tó lẹ́rẹ̀ tó wà, ó wí lórúkọ Olúwa. Ọlọ́run ènìyàn, iná ọlá, jẹ́rẹ̀nù, àjàgà, Bábílónì wò ó. Àjàgà, Bábílónì wò ó. Àjàgà, Bábílónì wó lulẹ̀. Àjàgà Bábílónì wó
Kọ̀ wọ́n dògú o bàbá. 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 Lórí ayé mi. Lórí iṣẹ́ mi. Kọ̀ wọ́n dògú o bàbá. Lórí ìgbéyàwó. Lórí àdáwọ́lé ìwà. Agbára jọta lọ, ọ̀tà ló mẹ́wàá lórí. Agbára jọta lọ, ọ̀wá lọ. Gbogbo agbára jọta lọ lórí ayé rẹ̀, bóyá kóbìnà. Gbogbo agbára jọta lọ lórí ayé rẹ̀, lórí iṣẹ́ wa, lórí ìdáwọ́lé wa, bóyá gbogbo ẹni tẹ́ wà lábẹ́ àti àìní gbàdúrà fún àkókò àti gbàdúrà rẹ̀ tó máa jẹ̀mú ìkòlù fi gbàdúrà fún yín nǹkan ayọ̀ ọwọ́ ní kò ní sọnù. Gbogbo yín bẹ́ẹ̀ ń gbọ́ mi níbi kíbi tẹ́tí ń tẹ́mi lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ní kí n sọ bí aláṣọ́tẹ́lẹ̀ pé nǹkan ayọ̀ ọwọ́ yín kò ní jábọ́ sọnù. Àmọ́ tó ń gbọ́ mi níbi kíbi tẹ́ wà tẹ́tí ń tẹ́mi lọ́wọ́lọ́wọ́ olúwa ní kí n jíjọ́ pé yes. Olúwa máa ṣe o. Ó dà jẹ́ ìrísí ẹ̀ tí ó bá nígbà. Ó dà ire jẹ́ ń bẹ́bí kó wọlé yìí. Ó yà láti ẹ́. Ó dà wọ́n gẹ́gẹ́ wọ́n bẹ̀ sí ń jà. Wọ́n kú wọlé wọn jà. Àwọn tó wọ́n kúrò láti ṣọ́ọ̀kì yẹn. Wọ́n ń jà sílẹ̀. Wọ́n ti ń jà sílẹ̀. Bẹ́ẹ̀ àwọn kan kú wọlé wá. Màmá tó wà níbí torí kò wà lábẹ́ àdúrà lọ́wọ́lọ́wọ́. Màmá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Torí kò tiẹ̀ láǹfọ̀ láti máa gbọ́ yìí. Bí òun bóyá ìgbà àkọ́kọ́ tiẹ̀ rè. Tàbí tí wà lábẹ́ ìpàdé tipẹ́tipẹ́. Ó ti ní kí n ṣiṣẹ́. Mo lè jíṣẹ́ pé ó dà ìyá mi ká kó wọlé. Ó yá bàjẹ́. Ẹ̀jẹ̀ àdúrà ọjọ́ yẹn lónìí. Ọjọ́ tí oṣù kẹfà parí yóò dá sí. Ẹ̀jẹ̀ àdúrà ọjọ́ yẹn á fi àṣẹ ṣe. Ohun tó lé sẹ́yìn ó pọ̀ sí ẹ lọ́wọ́. Ìyanu tó ń gbé jọwọ́ ìfún yẹn. Àfi ní ẹ lọ́wọ́. Ó máa fi dáàbò láàárọ̀ yìí. Ó pé gbogbo ọkùnrin kan. Lórí àwọn ọkọ̀ ìlú ló ń lọ sọ́ọ̀tìbò. Bí wọ́n dẹ̀ ṣe wọ sọ́ọ̀tìbò, wọ́n fi bàtà tó tó bọ̀ lẹ́sẹ̀. Bóyá ṣù ni o, bóyá káwọ́sì ni o, mi ò rí bàtà yẹn rí. Mo jáde pé wọ́n kì í bọ̀ lẹ́sẹ̀. Mo wá rí pé wọ́n wá sọ wípé kó máa lọ. Mo wá rí pé bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ló ń overtake àwọn tí wọ́n jọ rìn ló ń lọ. Bí ìgbà tí mọ́tò àtẹlẹsẹ̀ bá rìn, ẹ mọ̀ bí mọ́tò ṣe máa overtake àwọn ẹlẹ́sẹ̀ lójú ọ̀nà. Bẹ́ẹ̀ ló ṣe ń lọ. Olúwa ní kí n jíjẹ́ fún ẹnìkan. Wípé bàtà ọ̀run tó bá mú ìrìn ẹ̀jẹ̀ yálà yé. Bàtà ọ̀run that will accelerate your speed. That will accelerate your speed. That will cause your progress. Tí wọ́n mú kí ayé ìbò sáré. Tí wọ́n bá rí àwọn iṣẹ́ níbi tó wà. Mo gbó orúkọ yẹ́rọ ìṣẹ̀lẹ̀ pé bàtà náà, iṣẹ́ rẹ̀, ìgbéyàwó rẹ̀, kò rẹ̀, ẹ̀kọ́ rẹ̀, bàtà ọ̀run. Àkìbọ̀ lẹ́sẹ̀. Ó bá níbi tí a wá ń dá ẹgbẹ́ òfin yẹn tó bá rí àwọn ṣe. Ó sọ pé ayé rẹ̀ ó tẹ̀síwájú. Ó gbọ́. Ayé mi ṣì máa dára. Ayé mi ṣì máa dára. Ó ṣe wà lọ. Èṣù ṣe. Ayé mi ṣì máa dára. Ó ṣe wà lọ. Bí wọ́n gbọ́, ayé mi ṣì máa dára. Ó ṣe wà lọ. Ayé mi ṣì máa dára. Ó ṣe wà lọ. Èṣù ṣe. Owó kò lọ.
Ó ṣe wà lọ. Gbogbo ọjọ́ orin ẹ̀ sọ. Ó ní ayé mi sì máa dára ju bó ṣe wà lọ. Èṣù ṣe lórí Jésù. Òfò ló bá lọ. Ọ̀fẹ́ dàgbẹ́ kọ́ ní ẹni o. Ayé mi sì máa dára ju bó ṣe wà lọ. Èṣù ṣe lórí Jésù. Ayé mi sì máa dára bó ṣe wà lọ. Ṣe òkùnkùn, nítorí ní ṣe dára jù bó ṣe wà lọ. Lórí iṣẹ́ gbogbo lọ. Ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ. Ìgbàjọ́. Ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ. Ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ. Lórí iṣẹ́ gbogbo lọ. Ayé mi ṣì máa dára jù bó ṣe wà lọ. Ìjọba ń bọ́. Iṣẹ́ mi ṣì máa dára jù bó ṣe wà lọ. Ìjọba ń bọ́. Lórí iṣẹ́ gbogbo lọ. Iṣẹ́ mi ṣì máa dára bó ṣe wà lọ. Iṣẹ́ mi ṣì máa dára bó ṣe wà lọ. Iṣẹ́ mi ṣì máa dára bó ṣe wà lọ. Lórí iṣẹ́ gbogbo lọ. Ayé mi ṣì máa dára jù dára bó ṣe wà lọ. Máa dára jù bó ṣe wà lọ. Dára jù bó ṣe wà lọ. Ṣe lórí Jésù ó lọ. Dára jù bó ṣe wà lọ. Gbogbo ṣe wà lọ. Ìṣe lórí Jésù olóko lọ. Ẹbí rẹ̀ ti máa dára. Ayé rẹ̀ ń bọ́, ayé rẹ̀ ti máa dára. Gbogbo ṣe wà lọ. Gbogbo ṣe wà lọ. Ìṣe lórí Jésù olóko lọ. Ẹyẹ méje máa dára ju lóde. Ayé rẹ̀ kó gbàgbé padà. Màmá yìí, ayé rẹ̀ kó gbádùn. Bàbá yìí, ayé rẹ̀ kó gbádùn. Lóòótọ́ bí lẹ́mi sọ pé bí ìyọba di òkú, kí la ó fi mú odò padà. Ṣùgbọ́n bí ìyọba rí àánú gbà, ó máa gbà ó ṣe. Bí ìjọba lè rí àánú gbà, a ó dá àánú rẹ̀ padà. Bàbá tó ń gbọ́ mi, màmá tó ń gbọ́ mi, nígbà tí tàbí lọ́nà jíjẹ, olúwa náà mẹ́. Mo lọ mẹ́jà fún ìpè, mo fi gbàgbọ́ pé adùn tó sọnù nínú ayé rẹ̀, adùn tó sọnù nínú iṣẹ́ rẹ̀, adùn tó sọnù nínú ibùdó wa, adùn tó sọnù nínú ìgbéyàwó rẹ̀. Báyìí rẹ̀ ṣe bó ṣe rí, tó bá gbàgbọ́, tó ń lọ Jésù, adùn yẹn pápádà. Lórúkọ Jésù, àmín. Àmín lórúkọ Jésù, mo gbà padà lórúkọ Jésù, àmín mo gbà padà lórúkọ Jésù, àmín mo gbà padà. Ẹ̀mí mímọ́. Adùn tó sọnù láyé rẹ̀, adùn tó sọnù nínú iṣẹ́ rẹ̀, adùn tó sọnù nínú ìgbéyàwó rẹ̀, tó ti mú àwùjọ, mo jíṣẹ́ bí ọ̀dọ́ bí ẹni tó rí àwùjọ, tí tó tó wọ́n tó mú ìpèyé, ohun tó sọnù yẹ, báyìí lórí wa wí, bá padà.
ìjọba. Sátánì bọ́. Ó yá yàgò. Jésù tó ní ìjọba. Sátánì bọ́. Ó yá yàgò. Ògbó tó sọ lọ́wọ́ rẹ̀. Báàbọ̀là. 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 Ògbó àmúwáyé rẹ̀. Tó ti di àtẹnujẹ sọnù. Ògbó àmúwáyé rẹ̀. Tó ti di ìjàyàdé sọnù. Ògbó àmúwáyé rẹ̀. Tó ti pàṣẹ ègún ilé ọkọ ilé aya sọnù. Ògbó àbáwáyé rẹ̀. Tó ti pàṣẹ àwọn ọ̀rẹ́ tó kéré sọnù. Mo wá bí ohun Olúwa lónìí. Ohun Olúwa lágbára lórí oúnjẹ. Mo sọ pé ògbó àkọ́wáyé tó sọnù sọ́wọ́ àwọn èmèrè ayé. Ògbó àkọ́wáyé tó sọnù sọ́wọ́ àwọn àjẹ́ ayé. Ògbó àkọ́wáyé tó sọnù sábẹ́ ègbó àwọn tó bá bòbò. Ògbó àkọ́wáyé tí àwọn ìkànnì àwọn òṣèré ń gba ayé gbà sọ̀rọ̀ mẹ́ lọ́wọ́. Tó bá rí àwọn ìṣe, mo dúró lórúkọ wọn bẹ́ẹ̀. Ògo yẹn sápadà, 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 ògo yẹn sápadà. Ìka ènìyàn tó gbé ọwọ́ lé ọmọ ẹ lórí. Ìka ènìyàn tó gbé ọwọ́ lé ọmọ lórí. Ó lọ ní kí n rán ìdájọ́ lọ sọ́dọ̀ wọn. Fámi àyè náà ó gbé ọwọ́ lé ọmọ rẹ lójú ayé tàbí lójú àlá. Láti ìgbà náà lọ̀rọ̀ ọmọ yẹn ò ti yé ẹ mọ́. Ó wá ní kí n gbàdúrà. Ibi tí wọ́n wọnú ayé ọmọ rẹ wá. Èròǹgbà ibi tí wọ́n pinnu fún ọmọ rẹ. Bí ìwọ fún ààrẹ bí abiyamọ bá rí àbúrá ṣe. Mo sọ pé wọ́n kò rí ara wọn gbé. Ẹ káàárọ̀ ìyá mi. Ẹ káàárọ̀ mọ́. Èrò ibi ọ̀tá lórí ọmọ rẹ. Ọmọ nìwọ́n náà tẹ́lẹ̀ wò. Òmìnira ooo. Èdò Jésù mo dòmìnira. Ó ga. Òmìnira ooo. Èdò Jésù mo dòmìnira. Wọ́n ilé ìgbésẹ̀ kan rí ẹ. Kí ni ìṣòro tó wà nínú ayé ẹ? Ṣé ìwé ìgbélú ni tiẹ̀ tàbí ilé gbígbé? Kí ni ìṣòro tiẹ̀ oníkéèsì níwájú? Wọ́n ti fi ọjọ́ ìdájọ́ wà níwájú tí wọ́n fẹ́ dá ẹlẹ́jọ́. Tó o gbàgbọ́ pé tí wọ́n bá sọ wá di òmìnira, á di òmìnira nílò tọ́. Tó o gbàgbọ́ bẹ́ẹ̀. Tó o gbàgbọ́ pé Jésù lè sọ ẹ́ di òmìnira. Ẹjọ́ tó wà níwájú you can be discharged and acquitted. Ẹjọ́ tó wà níwájú a lè ṣe ìdájọ́ ẹlẹ́rìí fún ọgbà pé fún ọ. Oníbẹ̀rẹ̀ sọ pé I show condemnation to those that are in Christ. Àwọn tí a kò bí nípa tàbí tí kò ṣe nípa ti ẹ̀mí. Ṣé o gbàgbọ́ pé your senior advocate Jesus? Ṣé o gbàgbọ́ pé ní ti jíjà yóò gbé ìjà rẹ̀ jà? Ṣé o gbàgbọ́ pé ní ti ìṣẹ́gun yóò fi ìṣẹ́gun lé ẹ lọ́wọ́? Kí àìsàn ló wà nínú àgọ́ ara rẹ̀? Mo ń ṣe ẹníyè lọ́wọ́lọ́wọ́ torí àkókò wa dé lọ. Mo ń ṣe ẹníyè lọ́wọ́lọ́wọ́. Kí àìsàn ló sinmi sí ẹ lára? Tó o bá fà kọ́kọ́ máa ti òmìnira. Tẹ́lẹ̀ ní kó o ti òmìnira. Bá ti ewu àfọ́jú. Ó pariwo tẹ̀lé Jésù lẹ́yìn. Èé Jésù ọmọ dábìlì ṣàánú fún mi. Jésù wa sọ pé ìgbàgbọ́ rẹ̀ ohun ọ̀la àdá. Màmá wo ló ń la àkọ́kọ́ kọjá lọ́wọ́lọ́wọ́? Bàbá wo ló ń la àkọ́kọ́ kọjá lọ́wọ́lọ́wọ́? Tó dẹ̀ ń gbóhùn Olúwa lẹ́nu mi. Tó gbàgbọ́ pé Jésù lè sọ ẹ́ di òmìnira. Tó gbàgbọ́ pé okun yẹn máa ṣẹ́. Tó gbàgbọ́ pé ọ̀run àánú máa ṣí. Tó gbàgbọ́ pé lóṣù tó bọ̀ ó jẹ́ ìṣẹ́gun Ọlọ́run. By the grace of God next month, let's have this at the back of our mind that by next month, by the grace of God, if Christ's body is coming, bí Jésù bá parúbọ̀ rẹ̀ sẹ́yìn ní ìpàdé tó ń bọ̀, a máa fi àyè testimony sílẹ̀ tí gbogbo a máa gbọ́. Àwọn tó bá ní testimony kan jẹ́ kí n gbọ́ kó tó di ọjọ́ yẹn tó bá ti di ọjọ́ mélòó kan. So màá lè sọ fún coordinator, màá lè fún ọ láyè láti share testimony. Tó tó ń jẹ́ pé gbogbo a máa gbọ́ níbi kíbi tí a bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Torí pé nígbà tí a bá ń gbọ́ ẹ̀rí máa máa challenge. Ó máa ru àwọn yòókù sókè. Níbi Ọlọ́run bá lè ṣe ní ayé lágbájá. Ṣé náà ni kò ṣe ní ayé ìtàwọn náà? Lágbá lọ́wọ́ náà ló ṣe ń bọ̀. Àwọn coordinator wa náà ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Àwọn moderator tó ń bá wa kó kíní pọ̀ tí gbogbo abẹ ńlá àbá láti máa gbọ́. Lágbá lọ́wọ́ Ọlọ́run ló ṣe ń bọ̀. A máa ṣe àyè sílẹ̀ fún àwọn tó fẹ́ jẹ́ ìtagbọ́ Ọlọ́run. Ohun tí Ọlọ́run ti ṣe lábẹ́ ìpàdé yìí nínú ayé wọn. Ẹ
mo dẹ̀ mọ̀ pé ìwọ náà máa ní ẹ̀rí tiẹ̀ máa ṣí à lágbára lọ́wọ́ Ọlọ́run kí n tó gbàdúrà fún wa a máa kọrin yẹn lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n kó kọrin yẹn ìjọ gbàgbọ́ tó máa di òmìnira lọ́wọ́lọ́wọ́ ìjọ gbàgbọ́ bẹ́ẹ̀. Mo gbàgbọ́ òmìnira. Bí wọ́n ti ń bú amúra bọ̀ wọ́n bá fàyà wọ́n bá fàyà bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ wọ́n sí èyí fún wọn nígbà tó wọ́n bẹ̀rẹ̀ sí wọn wọ́n bá yà arúgbó ọjọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn lọ́wọ́lọ́wọ́ orí ọ̀fẹ́ ńlá lórí gbà bẹ́ẹ̀ ni àti ẹ̀ láǹfààní jíjẹ́ fún wọn kìnìún wọ́n bá fàyà yìí Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ wọn nítorí pé ẹni tó ń bẹ nínú rẹ nínú àdúrà yìí ó gbẹ tó ń gbénu ayé lọ ó bọ̀ jákọ́ nìyẹn alọ́ nìyẹn. Mo òmìnira o ẹjọ́ Jésù òmìnira ó yá Orúkọ Jésù mo dòmìnira. Wá ilé yìí, wọ́n ní kí n sọ fún ẹgbẹ́ ohun tó lè ṣe tẹ́lẹ̀ pé bẹ̀rẹ̀ kì í ṣe ló ṣe tẹ́lẹ̀. Ohun tó lè ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kì í ṣe. Bóyá ọjọ́ ló dùn tẹ́lẹ̀, bóyá ẹsẹ̀ ló dùn gbé, bóyá ojú ẹni ò ríran dáadáa, bóyá ọ̀nà ọ̀fun ló ń dùn ẹ̀. Bí ó ń kíyèsí nǹkan nínú àpò ara ẹ̀, ẹ̀mí Ọlọ́run sọ pé kí n sọ fún ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbègbè ìgbàgbọ́ tó máa ṣe lọ́wọ́lọ́wọ́. Nípa ilé ìlàmú aláàdá, ìnà àlàáfíà wá sí ìbẹ́ lára rẹ̀. A tilẹ̀ kọ̀wé ẹ̀ tó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú aláàdá. Ìgbà náà ló gbà ń kó òun ìparun wọn. Ọlọ́run ọ̀rọ̀ ń bẹ láàrin wa. Ó fẹ́ ṣe sórí bó ń gbé fẹnu ẹ̀kọ́ fẹ́sì yẹn. Tó bá jẹ́ pé ẹsẹ̀ ló ní àìlera nílẹ̀, bẹ̀rẹ̀ sí ní mi ẹsẹ̀ yẹn. Tó bá jẹ́ pé ọwọ́ ni, bẹ̀rẹ̀ sí ní mi ọwọ́ yẹn. Tó bá jẹ́ pé ojú ni, bẹ̀rẹ̀ sí ní fi iṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Nítorí pé láàárín ìṣẹ́jú àyà. Ọlọ́run bàbá mi àfọ́sí ọ̀la. Ọlọ́run bàbá mi David Babájídé. Ọlọ́run bàbá Irinlẹ̀ nílùú Iléṣà. Ọlọ́run Tìmọ́tí Olúwọlé Ọbádàrẹ. Ọlọ́run Àkàndélẹ́dẹ́. Ọlọ́run Akíndayọ̀mí. Ọlọ́run àwọn àgbà wòlíì tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti sùn. Ọlọ́run yìí máa yẹn kọjá. Jẹ́ kí ọkùnrin tó ṣe payá. Bàbá yìí jẹ́ kí ọkùnrin tó ṣe payá. Ọ̀dọ̀ ẹ̀ gara ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe agbára. Bàbá yẹn jẹ́ kí ọkùnrin tó ṣe payá. Torí pé ọ̀dọ̀ rẹ̀ láti máa bẹ̀rẹ̀ ṣe agbára. Láàárọ̀ yà ní ìṣẹ́jú díẹ̀ sí. À ń lọ nìyẹn. Mo òmìnira o. Inú Jésù mo dòmìnira tó ga oyè. Inú Jésù mo dòmìnira tó ga. Inú Jésù mo dòmìnira tó ga. Inú Jésù mo dòmìnira tó ga. Dominira o, ẹnu Jésù mo dominira tó ga. Dominira o, ẹnu Jésù mo dominira tó ga. Dominira o, ẹnu Jésù mo dominira. Dominira o, ẹnu Jésù mo dominira tó ga. Dominira o, ẹnu Jésù mo dominira. Dominira o, ẹnu Jésù mo dominira tó. Dominira o, ẹnu Jésù mo dominira o. Dominira tó ga. 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 Láti òun lọ, ohun rere tó fẹ́ ṣe, mo sọ tẹ́lẹ̀ pé láti òun lọ, ohun rere tó máa ń ní ẹ́ lára tó lè ṣe tẹ́lẹ̀, òmìnira láti lọ máa ṣe lórúkọ Jésù, gbogbo ọdún ayé rẹ̀ náà. Bàbá yìí, ẹ̀ṣọ́ òmìnira dà. Ẹ̀ṣọ́ òmìnira dà. Ẹ̀ṣọ́ òmìnira dà. Lórúkọ Jésù, gbogbo ọdún ayé rẹ̀. Wọ́n wá ní ayé rẹ̀. Gbogbo ṣá òkùnkùn, gbogbo ọkọ̀ òkùnkùn,
ohun èlò òkùnkùn nínú ayé rẹ ó yá jáde 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 jáde. Ilé ayé rẹ ó so èso. Ayọ̀ tó sọnù tẹ́lẹ̀ ó padà wọlé. Aṣọ ìwòsàn gbígbé ó wà ní ọ̀gọ́ rẹ lọ. Ọ̀nà àbáyọ wọ́n lè fún ìwọ náà. Orin tuntun kó sẹ́nu rẹ̀ jáde. Ìrìn àjò oṣù kéje ó gbọ́ ìwọ náà. Lóṣù kéje ó lè ṣú ayọ̀ nù. Lóṣù kéje ó ní rógun ẹkún. Ní oṣù kéje ó ní rí wàhálà. Ó ní rí ìsọdá oró. Ẹ̀rín rẹ̀ yóò pọ̀ níbẹ̀. Gbogbo àgbàná ẹ̀jẹ̀ Jésù ti bá. Gbogbo aṣẹ́jì ẹ̀jẹ̀ Jésù ó ti bá. Nínú ilé yìí kò ní sí ikú. Kò ní sí ẹkún. Ní sí òpó. Kò ní sí àdánù. Orílẹ̀-èdè tó ti ń gbọ́ mi, ọrọ̀ ọbẹ̀, a ó fi bọ́ ní ẹ̀tọ́yọ́. Lórílẹ̀-èdè yẹn, Olúwa yóò fìdí rẹ̀ kalẹ̀. Bí ènìyàn ńlá, Olúwa yóò fìdí rẹ̀ kalẹ̀. Yóò sọ ẹni ńlá, yóò fi ọkùnrin balẹ̀, yóò bọ̀lẹ̀ sí ọlẹ́nu, yóò mú kọ́ máa jẹ́ lọ. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Orí gbogbo gbàgbọ́ o, alágbára dákẹ́jẹ́. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Orí gbogbo gbàgbọ́ o, alágbára dákẹ́jẹ́. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Alágbára tó ń lérí, ó níbo ni ó gbé gbà. Orí gbogbo gbàgbọ́ o. Àtòrí gbogbo gbàgbọ́ o, alágbára dákẹ́jẹ́. Orí 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 gbogbo gbàgbọ́ o, alágbára dákẹ́jẹ́. Ọ̀pọ̀ ni wọ́n ní jẹ́ òjọ́rọ̀ ọmọ. Àwọn alágbára tí wọ́n ní wọ́n ní jẹ́ kí ọ̀rọ̀ ìlú yẹn kó pé ẹ. Ogun abúlé tí òjò nígbọ̀kọ̀balẹ̀. Àwọn alágbára bẹ́ẹ̀ bí ó bá rí àmì lánàá ilẹ̀ kò gún ọmọ láàyè. Àmì Jésù. Ẹ̀yin jẹ́ ní ìṣòro ìwé ìgbèlú. Mo lọ tí ó mọ ọ́fíìsì nínú ẹ̀mí torí ti yín. Ìwé tẹ́ nílò láti máa gbé ní ìlú yẹn pẹ̀lú ìkọ̀kọ̀balẹ̀. Ó fẹ́ àgbọ̀nú ìpè yìí kí Ọlọ́run ìpè yìí ó fi lé ẹ̀yin lọ́wọ́. Ẹ̀yin kan tún gbogbo ti kan tó sùn mọ́. Mo gbàdúrà pé èrò ọ̀tá lórí yín ló ń bolú ẹ kò ní wá sí ìmúṣẹ. Nínú ìlú bẹ́ẹ̀ wà yẹn, ẹ máa rí ṣe níbẹ̀. Ẹ máa rí ṣe níbẹ̀. Ọlá abẹ, ọrọ̀ ọbẹ̀, ó sì fún wa nígbà ìpínlẹ̀. Ẹ̀yin tẹ́ ní ìṣòro ìdílé. Sọ́mọ̀ tó bá gbà mú òkú wá olúwa láti àárọ̀ yìí lọ, ọ̀run bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ẹ̀yin jẹ́ ní àlera ní àgọ́ ara yé. Bá ìlera náà wé, ó padà síbi tó ti wá. Ẹ̀yin tí ọmọ jẹ́ ìṣòro fún, ẹ̀yin jẹ́ ní ìṣòro ọmọ. Ọmọ yín wà nípò àìlera, ọmọ yín wà nípò àìsàn. Mo bá ìyá àìsàn wí nínú ayé ọmọ yín. Lórúkọ Jésù, Olúwa bá wí bẹ́ẹ̀. Ìjọ ọmọ yín tó lọ ní ọkọ. Èyí tó máa ń jí tó fẹ́yàwó, ṣùgbọ́n tí ayé òjò ṣeé ṣe. Ẹ bá bọ́ òkùnkùn lára ọmọ yé, ó yá iná parẹ́ rẹ̀ rọ. Ẹ̀yin tẹ́ kàwé tẹ́ ìríṣẹ́ ṣe. Iṣẹ́ rere, wọ́n máa lọ́wọ́ pásọ̀, ẹ ṣe dàkà nọ́mbà. Wọ́n fẹ́ máa fi ìdá mẹ́wàá mi ránṣẹ́. Kí ló máa ń pè é?
wọ́n ní flow money flow abẹ́lẹ̀ tó pé inflow yẹn máa lè máa wọlé láti fi àkáǹtì nọ́mbà ránṣẹ́ wọn mo ti sọ pé iṣẹ́ ìránṣẹ́ yìí mo máa pèjà mẹ́wàá sí. tó bá nílẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ rere bẹ́ẹ̀ iṣẹ́ alábùkáríkà bẹ́ẹ̀ lójú gẹ́gẹ́ kábí wá ayé gẹ́rẹ́. àṣẹ ọlọ́run gbogbo rẹ̀ ẹ̀yin tẹ́ ti níṣẹ́ níbi iṣẹ́ yín ẹ̀ ò ní níṣòro ẹ̀yin tó ní ká wá fèsì panel nítorí àwọn ìgbà tí ó tó di ọjọ́ tí panel lè ní kárí àánú bá. Àmín. ohun tó ń lá kọjá ní òmẹ́nu bá ní mo sọ pé ní kòríta ìní ẹ̀ kó lọ kó bá yí ẹ̀ parí. Àmín Jésù àmín. ìwọ tó ti lóyún òun yẹn kò ní jábọ́ lára ìwọ tó fẹ́ lọ́kọ lóṣèlú kó lọ pàdé ọkọ ìwọ tó wá aya lóṣèlú kó lọ pàdé aya àti parí pọ́tà kìíní pọ́tà kejì pọ́tà kẹta lábẹ́ wọnú ẹ̀ lọ ó máa bọ́ ìwọ náà. àwọn èèyàn ti ń pè wọ́n ti ń jẹ́ ìjagbọ́ lọ́rùn mo sọ pé lóṣù tá a fẹ́ wọnú ẹ̀ lọ ìwọ náà ó ní ẹ̀rí jẹ́ ó sì kọ́ lójú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ní yí padà. mo gbàdúrà fún mọ́tẹ́tọ̀ wa Sister B òun náwó ibẹ̀ nára nítorí kí iṣẹ́ ìránṣẹ́ mi kó lè jáde sí ayé. mo wá sọ tẹ́lẹ̀ tó bá jẹ́ pé wọ́n lókè mi kí ìlú nǹkan mi mọ́ ọ̀pọ̀ àwọn ìyá ìkà kò ní bá ẹ mọ́. Nígbà tó ń kó wa jọpọ̀ ó ń náwó àpò ara ẹ̀. Aago kan báyìí làwọn wà lórí ìtago méjì ṣùgbọ́n ó fi sọ́kàn ó ń náwó àpò ara ẹ̀ láì fún ní kọ́bọ̀ bẹ́ẹ̀ olúwa lẹ́nu mi nítorí pé òun ṣe léyìí ọ̀dà rere kò ní dá ẹ̀ láyé. Àmín Jésù. Ọ̀dà ìtọ́ kì í dá án. Ọ̀dà iyọ̀ kì í dá olókun. Ọ̀dà àlàáfíà kò gbọdọ̀ dá ọmọ ọlọ́run. Mo sọ pé orin ni gbogbo tó wù ẹ́ tó ń wo ọkùnrin tó wù ẹ́ lẹ́dàá ẹ̀ tó wù ẹ́ tó wù àwọn ọmọ ẹ̀. Jọ̀mọ́jọ̀mọ́ ìpè yìí lẹ́kùnrẹ́rẹ́ Olúwa yóò fẹ́lẹ́ ẹ lọ́wọ́. Àmín Jésù. Ẹ bá wọlé aláwọ̀ lórí jẹ́ máa kú kò jìjì. Ẹ bá wọlé aláwọ̀ lórí jẹ́ ó máa sòkò ní. Àmín Jésù. Bẹ́ẹ̀ bọ́ lórí jẹ́ tàbí tó lọ́mọ ẹgbẹ́ bọ́. Wọ́n gbá wọn lérí náà. Ìjà àgbàdo alátòlọ́. Ìpèsè àti tòmíṣẹ́ olúwa. Ó máa fẹ́ ìwọ náà. Ẹ lè gbàdúrà gbogbo yìí tẹ̀ ń tẹ́jú sí ohun olúwa lẹ́nu mi lórí social media. Àtẹ̀yìntẹ̀ ìkẹ̀kẹ̀ darapọ̀. Mo sọ pé ìpèsè kó ayé sì yìí ẹ ò ní ráre. Wọ́n ní kí n sọ fẹ́ nìkan pé ó nílò àkísà ẹ̀yìn aṣọ. Ó nílò àkísà ẹ̀yìn aṣọ. Ó ní báwọn kìtà tán. Ohun tí ò kú ṣe déédé yẹn ṣe déédé. Èyí tó ti ṣe déédé kò ní bàjẹ́ mẹ́ lọ́wọ́. Ní ẹgbẹ́ kò ní yọrí sí ẹkú. Jésù ọmọlúwàbí kò ní fi ẹ́ sílẹ̀. Kò ní dá ẹgbẹ́ àwọn ayé ẹ̀. Kò ní gbàgbọ́ta ó gbòòkó. Àmín 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 Jésù àmín 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 Jésù àmín àmín Jésù àmín 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 àmín. Ẹ̀yin ti Kenya, ẹ̀yin ti Niger, ẹ̀yin ti Kútọ́nù. Ẹ̀yin ní Nàìjíríà, ẹ̀yin tẹ wọ́n gbọ́ mi láti Belgium, ẹ̀yin ti Spain, ẹ̀yin ti Italy, ẹ̀yin ti France, ẹ̀yin ti Paris, ẹ̀yin ti China, ẹ̀yin ti Holland, ẹ̀yin ti London, ẹ̀yin ti Petersburg, báyìí ló ní wọ́n ń dàtẹ̀nu mi, ẹ̀yin ti Ontario, Canada lápapọ̀, ẹ̀yin ti North Korea, ẹ̀yin ti South Korea, ti Pakistan, ẹ̀yin ti Indonesia. Hallelujah! 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 Ìlú ìjọba tó Nàìjíríà náà kò tẹ́yìn sẹ́mọ̀. Ọmọ Nàìjíríà lè wọ́ kí o. Hallelujah! Jésù ṣe o. Èyí tẹ̀ ń tọ́ mi ní Mexico lórúkún mẹ́rin àgbáyé. Hallelujah! 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 Èmi ni tẹ̀ torí wọ́n láwọn wà lẹ́ẹ̀ bàbá. Àwọn wà lẹ́ẹ̀ gbàdúrà fún wa. Bàbá ẹ súnmọ́ sí wa kó dá ká lè kéré wálé. Ẹ bọ́lọ̀ ní wa níbi kí ni bàbá fi ń tẹ ilẹ̀ mọ́lẹ̀.
tí a bọ́ fẹ́ kà bá ọ̀rọ̀ olúwa jáde lẹ́nu ọ̀hún ọ̀rọ̀ ìlú dáwà àti gbọ́yé ní àtọ́wọ́. Àmín Jésù, àmín, 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 àmín Jésù, àmín, 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 àmín. Ó ṣe máa dá alẹ́ pẹ́lọ. Ẹ máa kó ẹ wá. Àmín Jésù. Ọ̀nà tẹ́ ẹ bá lọ bí ò bá tiẹ̀ dáa. Ìbá torí pé ẹ gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé mi. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ni wọ́n ní dájú, ó ní lè dáwọn wà òṣìṣẹ́ ọ̀tí. Wípé mẹ́sẹ̀jì mo máa ń fi ránṣẹ́ lórí WhatsApp. Ìyàwó kì í ṣe ṣọ́ọ̀ṣì sábìsì. Pépè tí ṣọ́ọ̀ṣì kí ló ń jẹ́ ṣọ́ọ̀ṣì. Kò sí ṣọ́ọ̀ṣì. Wípé ọ̀rọ̀ láti tí mo fi ránṣẹ́ yìí làwọn kì í ṣe èsì. Àwọn kẹ́lá àwọn máa kó ẹjọ́ pọ̀. Àwọn tó tẹ̀lé ní Germany. Wọ́n ní dájú ẹ máa bọ̀. Alẹ́ náà gbọ́ tata wà níbi kò sí ṣọ́ọ̀ṣì kankan. Ẹ gbọ́ olúwa lẹ́nu mi. Èmi kí ni láti gbọ́ òṣì. Èmi kí ni láti gbọ́ òṣì. Ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa. Ilẹ̀ mo pè ọ́ níjà gbọ́ ọ̀rọ̀ olúwa. Ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa. Níbi kí ni láti ń gbọ́ òun lórílẹ̀ àgbáyé táwọn ọmọ ìlú ìwà. Táwọn èèyàn tèmi wà tó gbàgbọ́ ní ìpèmí. Ọ̀rọ̀ ibẹ̀ ti bọ́ wọn ní àbáyọ́. Àmín Jésù, àmín. Ilẹ̀ ò ní jánu mú ẹ̀jẹ̀ ilé. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni bọ́kọ́ wa lápò bá. Àmín, àmín. Àmín. Bẹ́ẹ̀ ló ṣe máa ìpínlẹ̀ yìí bàjẹ́. Àmín Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Àyànfẹ́ kí n tó ti wá sílẹ̀ láwọn ìpàdé lórí lẹ́yìn wa kí n tó rí líìsì wa. Nínú ìwé Mátì orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹgbẹ́ tó sọ níbẹ̀. The gospel of our Lord Jesus Christ according to Matthew chapter 3 verse 10. Ó ní àti ní ìsinsìnyí pẹ̀lú a ti fi àkélé gbòǹgbò igi náà. Nítorí náà, gbogbo igi tí kò bá so èso rere, a ó kéèrè rẹ̀, a ó sì wọ ìdè èmi wọn lẹ́ẹ̀kan sí. Àti ní ìsinsìnyí pẹ̀lú a ti fi àkélé gbòǹgbò igi náà. Nítorí náà, gbogbo igi tí kò bá so èso rere, a ó kéèrè rẹ̀, a ó sì wọ ìdè èmi wọn. Àgbẹ̀fẹ́ tó ń gbẹ́dọ̀. Gbogbo tí o bí àkókò sínú ayé rẹ̀. Àti máa ń dẹ́nì kan lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí láti ṣe ìbẹ̀wò sí orísun ayé rẹ̀. Gbogbo tí o ní àkókò síbẹ̀. Gbogbo tí o ń yọ ayé rẹ̀ lẹ́nu. Gbogbo tí ọ̀gá fẹ́ bí ọmọ sí ẹ lára. Àti fi àkẹ́lẹ́ báyìí. Wọ́n náà máa bẹ̀rẹ̀ sí ní ìlú padà tó lábàá láti rí lọ. Nítorí pé à ń gbẹ́lú ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ní gbé wọn sí gbòǹgbò. Gbogbo tí ò jẹ́ kí ayọ̀ wá. Gbogbo tó ní kí àwọn tó yẹ kó rẹ̀ lọ́wọ́ máa kórìíra bẹ́ẹ̀. Gbogbo tó ní kó máa ṣùgbọ́n kò rí ta ṣùgbọ́n rí. Gbogbo tó ti àtẹ́gbọ́n mọ́ sí ẹ láti ṣe ẹ̀rí aláìsàn. Tó mú kó ná kankan kó tó rí bí. Gbogbo tí ò jẹ́ kó rọ́wọ́ yọ. Àwọn áńgẹ́lì ń palẹ̀ mọ́ tí mo ti mọ̀ pé nígbà tó máa dirú ìpàdé yìí lóṣù tó ń bọ̀. Ẹ̀rí ìyẹn ló máa tóbi jù. Ó tó wá ní àmì jẹ́ pé oníṣẹ́ àwọn áńgẹ́lì àwọn ogun ọ̀run. Gbogbo ayé rẹ̀ wá, ń wọnú lé rẹ̀ wá, wọ́n ti bẹ̀rẹ̀ sí fà á sí ní kọ̀ọ̀kan. Gbogbo àwọn kan tí ò jẹ́ kó ní ẹ̀rí. Àmì gbogbo tí ò jẹ́ kó ní ẹ̀rí. Tí gbogbo ìyọ̀ náà kan tó ní máa ṣàtúnṣe tí gbogbo nínú ayé mi. Olúwa wí. Ṣé ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ màmá? Àgbàgbọ́. Bàbá, sẹ́yìn náà gbàgbọ́ bẹ́ẹ̀. Mo gbàgbọ́. Àjẹ̀rìfẹ́ orúkọ Jésù. Ní ìparí. Jésù nìkan ni ọ̀nà àbáyọ tí ń bá ń dojúkọ. Dojúkọ lára ènìyàn. Máa wo Jésù. Òun nìkan ni abániṣẹ́. Òun nìkan ni àṣeyọrí. Ìrànlọ́wọ́ tí èèyàn bá bá lọ sínú ayé. Ìgbẹ̀yìn ẹ̀ kì í dà. Gbogbo nǹkan tó ń dẹ́kọ́ ni wúrà. Gbogbo nǹkan ẹ̀ sára Jésù. Bá Jésù bẹ́ẹ̀ olúwa àti olùgbàlà. Lẹ́yìn tó bá gbàgbé olúwa àti olùgbàlà tán. Máa tẹ̀lé lẹ́yìn. Kí ìtẹ́lọ́rùn pẹ̀lú tó bá tó. Ó sì máa fi ìgbàgbọ́ pé ìjókòó tí ò fi ṣe. Wàá sì rí wípé ẹ̀rí ìtìẹ́ náà yóò láàyè já. Ní ìparí, ó fi àkóso tẹ́lẹ̀ àwọn ti ta bíi ṣẹ́jẹ́tọ̀ wa tí wọ́n kọ́ ní ìtọ́lẹ̀ yóò tẹ̀lé Amẹ́ríkà. Adara fún ti ta bíi ọlọ́run tẹ́ ń tẹ̀lé ní ayé mi kò ní jẹ́ kẹ́ ẹ ráre. Kò sì ní jẹ́ kẹ́ ẹ ráre. Wọ́n ti àkókò sọ fún gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ àǹfààní ọlọ́run nínú ayé mi. Wípé bẹ́ẹ̀ náà bá fúrúgbìn. Àwọn kan fúrúgbìn, àwọn kan wà every month ni. Àwọn kan wà kọ́kálẹ̀
ṣùgbọ́n yìí náà fẹ́ ń já àǹfààní ẹni tó ń bomirin náà bá bomirin èdè tó burú níbẹ̀ arákùnrin kan tó ní láti Amẹ́ríkà ní dájú ẹ send account number sí mi kó n fi nǹkan bí kan ìgbìyànjẹ́ ojú tó fi lọ́jọ́ náà táwa náà ò ní gbà kódà bó o fún mi ní sílè kan ọmọ tó tóbi sílè kan máa tún dúpẹ́ nì nítorí pé mo mọ̀ pé ó wù ọ́ fẹ́ ṣe mi sóko tí tó kéré tẹ́ fún wa àwọn máa appreciate it ṣùgbọ́n nǹkan tó máa ṣe ní pé tó bá ti fi ránṣẹ́ ẹ máa sọ fún wọn á lè mọ̀ wípé ẹ̀yìn lẹ̀ fi ránṣẹ́ nítorí gbàgbé tó bá fi ránṣẹ́ ó lè dorúkọ agent ìjẹ́jìnà ló máa ṣe ìmúdọ̀ wa àwa dẹ̀ máa ń fẹ́ dúpẹ́ á lè wà register recorded properly wípé nígbà báyìí lágbájá sí nǹkan báyìí ọjọ́ sí àwọn náà bí ẹ ti ṣe ẹ ò ní ṣe lásán. ṣé wọ́n ti pàdé àdúrà tó ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ ìpàdé àdúrà tó ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ mo fẹ́ kẹ́ ẹ láǹfààní sí i èmi àti mọ́gẹ́tẹ̀ máa sọ̀rọ̀ kílẹ̀ bá mọ orí òru àwọn ọba tó bá sùn díẹ̀ máa tún jí á bẹ̀ sọ̀rọ̀ bóò láti máa pò pọ̀ kí láì lórí Facebook ní káàgbé mi